Hmm. Ìbà Olódùmarè o. Ìbà bàbá mi Edward Òrìṣàtọ́lá. Ọlọ́run máa fọ̀run kẹ́ bàbá mi. Gbogbo ẹ̀yin fáǹsì mi tọ́lọ́run bá ní ẹ láǹfààní láti wo ètò yìí tó sì ṣí ààrẹ oríire òní gbàbọ̀dé. Ìdààmú ayé bó tilẹ̀ wù kó kéré mọ tó kò ní jẹ́ tiẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò mi tẹ́ ń ṣí ààrẹ ẹ̀ ní dààmú o. Tẹ́ ń love tẹ́ ń comment. Iwájú iwájú òun lọ̀pá ìbìtì ń ré sí. Iwájú iwájú ni gbogbo wa ó máa lọ. Gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀ mà ní kánjú kù. Òkè òkè lẹ́mọ̀ lọ ẹ̀dẹ̀ nínà kàtàkẹ́ tó rí mi. Ọ̀rọ̀ yín ó sì dayọ̀. Ẹ ní bá wọn rógun ẹkún lọ́dún yìí o. Wọn ò ní rùkú wọlé yín lọ́dún yìí o. Wọn ò dẹ̀ ní gbé òkú jáde nílé yín lọ́dún yìí o. Gbogbo wa á jọ páwú, á gbó, á tọ́, á dàgbàdàgbà, á dògbó ká tó rí bí àgbáre. Àwọn nǹkan kan ni mo tún mú wá fún wa lónìí. Tó yẹ kí gbogbo ó ṣàkíyèsí ẹ̀. Apá kan lecture tèní, apá kan ọ̀rọ̀ ṣítí, àtọ̀rọ̀ gbìyànjú. Kí ni ìdí tí ó fi rí bẹ́ẹ̀? Ara àwọn nǹkan kan bẹ tó tún ṣẹlẹ̀ lóde ayé tí ọ̀pọ̀lọpọ̀ wa ò dẹ̀ fura sí wípé ohun tó ń ṣokùnfà tọ́pọ̀lọpọ̀ ẹni tó ga fi ń wálẹ̀ nìyẹn. Òun ni mo tún ní pàkíyèsí wa sí lọ́sàn-án yìí. Ǹjẹ́ o mọ̀ wípé gbogbo àwa tá a bá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin, tá a wá gbà kí obìnrin wà lókè ká wà nsàlẹ̀, kóbìnrin lòun ń ṣe pressure lórí wa. N rò pé ẹ mọ̀ pé n tó máa ń mọ́kùnrin wálẹ̀ ni. Mo wá wò wípé lára àwọn ọ̀rọ̀ ṣítí sáà tí ń sọ àti ìmẹ́nubà, ó sì yẹ ká mẹ́nubà láàrin ìṣẹ́jú 3 sí 5 péré. Bẹ́lòmíì ṣe lo oògùn tó, tóògùn rẹ̀ bá ti fẹ́ gbéṣẹ́ báyìí, á sì tún wálẹ̀. Ara tí ò dá ni nígbà tá a bá fẹ́ ní ìbálòpọ̀ yálà pẹ̀lú ìyàwó ilé wa ni tàbí ẹlòmíì ibikíbi tó bá lè wù kó jẹ́, ká wá fi ààyè lẹ̀ kí ìyẹn wá wà lókè káwa wà nsàlẹ̀. Bọ́kùnrin bẹ́ẹ̀ bá ga tó tó ilé alájà 15 yóò sì wálẹ̀. Ó lè má wálẹ̀ tán jọ́ kan o, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni yóò máa dì fálù. Ara àwọn kan tá a kíyèsí ni tí wọ́n ní nǹkan ń dè fálù. Wọ́n ní ọmọdé bùrókò ó bojú wẹ̀yìn, òjọ́ kọ́ lolúwéré ń jà o. Tá a bá ń ṣògùn tá à ń ṣègbìyànjú, ẹja máa kíyèsára. Tá a bá ń ṣògùn tá à ń ṣègbìyànjú, ẹja máa ronú ọ̀la. Wọ́n ní imí kínkín létí àwo gbẹ̀gì, bí ojú bá kúrò ńbẹ̀ ọkàn ò lè kúrò ńbẹ̀ o. Àti pé n tí ò da kò lóókọ méjì, kò dáa ní jẹ́.
àkọ́kọ́ mo fọlọ́run bẹ gbogbo ìwọ ọkùnrin tó ń wò mí tàbí bóyá ìyàwó lé nìwọ tọkọ rẹ sì láìkọ́ ọmọ ṣe kínní tó sì rí pé ṣé ọkọ rẹ ń lọ lẹ̀ díẹ̀díẹ̀ mo fọlọ́run bẹ ṣí prógámù yìí pẹ̀lú ọkọ rẹ kó gbọ́ kẹ́ ẹ lè jáwọ́ nú ẹ̀ nítorí pé tí nǹkan kan ò bá yàyàn ò ṣe á mọ̀ yàyàn tọkọ rẹ ò bá lówó lọ́wọ́ mọ́ tí ò rówó filẹ̀ mọ́ kò sì lè dálé yín rú ìwọ ìyàwó ilé tọ́lọ̀ wá lọ gbọ́ ètò yìí ṣí ààrẹ pẹ̀lú ọkọ rẹ àwọn tìta ò ní níwọ̀n ní sọ pé kó má bàjẹ́ your satisfaction làwọn wà after àwọn ń gbádùn rẹ tó bá bàjẹ́ fún wọn wá tó sún síbòmíì ṣùgbọ́n ìyàwó ilé tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ kò ní fẹ́ kó bàjẹ́ fún torí pé ó mọ̀ pé èèpà ti ń para ẹ̀ ni ó lóun pajá kọ̀ọ̀gé bájá bá kú èèpà náà ó kú ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n a máa ṣíra wa létí lọ́kọ̀ọ̀kan àwọn nǹkan tó yẹ ká máa sún fúnnú ayé a máa ṣíra wa létí díẹ̀díẹ̀ àwọn nǹkan tó yẹ ká yàgò fún lára nǹkan tó yẹ ká yàgò fún ni kí ìyàwó wà lókè kọ́kọ́ wà nísàlẹ̀ kí ìyàwó máa wá ṣe báyìí kọ́kọ́ wá wà nísàlẹ̀ kó lóun sùn bọ́lọ́run bá mi ṣe dá ní wípé kọ́kọ́ wà lókè kí ìyàwó wà nísàlẹ̀ tó o bá ti lè fààyè gba Ọlọ́run ti gbé ẹ̀tọ́ rẹ ojúṣe rẹ ti gbé fún ìyàwó rẹ má jẹ́ yọ̀ lẹ́nu gbàtọ́ ìyàwó rẹ bá dá láṣẹ nínú ilé o wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ronú lórí ẹ̀ mọ́ nígbà tí ìyàwó rẹ bá dá láṣẹ lórí inú ilé nítorí ìwọ fúnra rẹ ló torí ẹran sunkún sí ọ wá gbé kọ̀lọ̀kọ̀lọ̀ orí rẹ wá gbé agbe orí rẹ fádìẹ jẹ ìmọ̀ràn ni fọ́tò ní ẹ lọ jáwọ́ ń bẹ́ẹ̀ a máa sọkùnrin dẹni àná ni ẹ láìkẹ́ ṣíà rẹ̀ ẹ wọ́n wo àwọn nǹkan kan tí mo kó kalẹ̀ wájú mi ẹ bá ń gbé kámẹ́rà sí fáwọn tó bá ní ó wà láǹfààní láti wà ní online kì í ṣàdómú ní gbé kámẹ́rà sí ọkùnrin a sọ̀rọ̀ lórí àdókè èso ní ọ̀rọ̀ sí ti ráńpẹ́ mo ní mú wá fún wa ṣùgbọ́n àwọn àgbo yìí 50,000 ni nínú iṣẹ́ tó ń ṣe alẹ́ ló ń ṣiṣẹ́ fún béèyàn bá lò yóò dúpẹ́ fọlọ́run ọtí làwọn fi máa ń kì í tá a bá lomi kì í pẹ́ tó fi máa ń sọ agbára rẹ̀ nù torí pé ọtí máa ń pìrìsáàfù àgbo ni a lè jẹ́ kẹ́ ẹ lò fún for long period of time ẹ lè lò lóṣù mẹ́rin ẹ lè lò lóṣù márùn-ún bí ẹ bá ṣe lò ó sí 50,000 àgbo kọ̀ọ̀kan tí múṣemúṣe rẹ̀ ọ̀bá dá múṣe bàbá Fágbénró wọ́n kàn sọ pé Àgbo Ale tẹ́ ẹ polówó yẹn ẹ fẹ́ á sì bá yín fi ránṣẹ́ ìwọ tó bá ti mọ̀ pé èmutí o lè bẹ̀rẹ̀ ní nǹkan mi ò yàtọ̀ sọ́lọ́tí ṣùgbọ́n ọlọ́tí ló dáa jù láti fi kí eléyìí ìran ọtí tó bá wù yín láti fi kì í òun ló dáa jù láti fi kì í egbògi lásán ni ẹ̀wọ̀n rí gbọ́ tí ń ṣe wọ́rọ́wọ́rọ́ egbògi lásán ló wà nínú ẹ̀
ṣùgbọ́n tó bá mú láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó bá kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ yóò ṣájáde nulẹ̀ fún ọ ni. Wàá lérí lórí ẹ̀ àfàdúrà tí kọ́lọ́ ọjọ́ bá wọn náà láàmú torí pé tó o bá lù wá mọ̀ wípé ọmọ nàmọ ni o ti ń lo àgbo alẹ́ tòótọ́ tó wá rí kìí ṣe wípé kára àyọkàn dìde nìkan ló ṣiṣẹ́ fún un ó ṣiṣẹ́ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀yìn ń ro ẹ̀yìn kan ó ṣiṣẹ́ rẹ̀ o ò rí gbẹ́yà dáadáa ìgbẹ́ rẹ̀ ń le ó ṣiṣẹ́ rẹ̀ ìwọ kan béèrè fún tested confam ni wọ́n iná 50,000 lówó ẹ̀ nọ́mbà tẹ́ bá fẹ́ pè mí tẹ́ lè pè mí sí tẹ́ bá fẹ́ ọ̀dà fún 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Fáfà ní ìwọ tó fẹ́ wá mi wá ìlú Ìlọrin náà mo wà lágbo ọba anywhere tó bá ti ń bọ̀ wá all over the world tó bá ti wọ̀lú Ìlọrin tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ńlú Ìlọrin anywhere tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ẹgbọ́kadà ẹlẹ́ni lọ sí ilé epo lágbo ọba ilé epo Alhaji Prince Muritala Ibrolac ní agbo ọba agbo ọba agbo ọba tẹ́ bá ti délé epo yẹn ọ̀gánáísà kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ̀bẹ̀rẹ̀ ilé Fágbínró ọmọ Òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé àwọn àǹfààní bẹ lórí YouTube page mi Òrìṣàtọ́lá Ifágbémiró Herbal Medicine Limited ẹ like ẹ comment ẹ share ẹ ní dààmú àgbo yìí dáa gan ọmọ tó gbogbo ẹ̀yà ara ṣe ni ìwọ lówó títí dìgbà míì tá a tún máa pàdé ire o ire gbangba.